tábà ti bá níwájú. Ó yẹ ká bọ̀wọ̀ fún wọn. Àìkédá ìró bàbá dẹ́. Ọ̀rọ̀ ṣe ni o. Ká lè mẹ́ni tó fẹ́ ni. Àárín nílẹ̀. Inú ẹlẹ́sìn. À ń jẹ fọ́sùn. Inú ẹlẹ́rọ. À ń wá kìsà. A ò gbọ́ ara wa ní ìjẹjọ fún ìdí pàtàkì kan ni kó lè dáná là ń bá kà kọ́lọ́n ṣàánú wa ni. Ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá pè, gbogbo ẹ̀yin tẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́, gbogbo ẹ̀yin tí ẹ pè mí pé kí ló dé a ò gbọ́ yín, a ò ṣe báyìí, a ṣe ẹ ṣáà má bínú. A dúpẹ́ o, a dúpẹ́ pé òkun Ọlọ́run á rántí ẹ̀yin náà sí rere o. Mo dúpẹ́ o, mo dúpẹ́ gan-an ni fún ìfẹ́ tí ẹ fi hàn sí mi lórí ètò wa Ọgbọ́n ló gbà. Ṣé. Àìdébákàrẹ̀ bàbá ṣínà. À ń bọ̀wọ̀ fún wọn. Adé Olúra kì í sọ̀yà. À ń bọ̀wọ̀ fún wọn. Agnes Túndé Nightingale. À ń bọ̀wọ̀ fún wọn. Ẹ̀yin ọmọdé ẹ má ṣe àfọ́jú bí o. Àfọ́jú bí o. Ènìyàn níyà. Àárín nílẹ̀. Inú ẹlẹ́sìn. À ń jẹ fọ́sùn. Inú ẹlẹ́rọ. À ń wá kìsà. Inú balaṣọ. Ọ̀rọ̀ ṣe ni wo. Ká lè mẹ́ni tó fẹ́ ni. À ń bá nǹkan kan bọ̀ ní níjẹ̀ẹ́dógún ni òun ni à ń bá nǹkan kan bọ̀ torí níjẹ̀ẹ́jọ́ a ò wá a ò parí ẹ̀ ṣùgbọ́n lágbára Ọlọ́run a ó parí ẹ̀ lónìí torí pé a láǹfààní láti tẹ̀síwájú lórí ọ̀rọ̀ kan náà tí a ń bá bọ̀ ní ìjẹ̀ẹ́jọ́ àmọ́ lónìí a ó fi àdàgbà ọ̀rọ̀ náà a ó fi tì síbì kan lónìí láṣẹ Èdùmàrè òní lónìí jẹ́ kí ni nǹkan tí a ń bá bọ̀ náà ní àti ìjẹ̀ẹ́dógún a fún wa ní àkòrí ọ̀rọ̀ kan ètò jẹ́ pé a ń pè ní ìgbéraga pride mo ń bọ̀ ẹ jẹ́ n tó padà wá náà. Ọmọdé ẹ má ṣe àfọ́jú bí o. Àfọ́jú bí o. Ènìyàn níyà. Gbogbo ẹ̀yin ọlọ́tẹ̀. Ojú yín ajá. Gbogbo ẹ̀yin abanijẹ́. Ojú yín ajá. Ọ̀rọ̀ ṣe ni wo. Ká lè mẹ́ni tó fẹ́ ni. Chief Commander Ebenezer Obey àwọn ló bá wa ṣíde ètò Ọlámilékan efficient ó wà ń bí Sodiq náà ó dẹ̀ wà ń bí Ọlámilékan efficient ó ṣe òkú àtàárọ̀ ó ṣe mọ́jú ni látàlẹ́ àná ló ti ń bẹ̀rẹ̀ parapa ẹ̀ṣá ń gbúrò ẹ̀ látàlẹ́ àná títí dàárọ̀ ẹ̀ ó tún ṣì wà ń bí náà òun tún ni amójú ẹ̀rọ mi òun ni producer mi gbogbo ẹ̀ ló ń ṣe pọ̀ Ọlámilékan àkàndò onímọ̀ ọlọ́wọ́ Sodiq náà wà ń bí o àwọn ló ń bá mi gbé sí orí Facebook tẹ́ ń wò lọ́wọ́ báyìí ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ni mo ní ìgbéraga pride lórí ètò tí a ṣe kọjá lórí ètò Ọgbọ́n ló gbà a sọ fún wa pé kí agbéraga kí ó mọ̀ pé ìjọ kan òun ó kú ó dandan kó kú o ìyẹn agbéraga ó dandan kí ó kú níjọ́ kan bó bá wá kú tán kí ló kù fún a máa rò gbogbo gbàgàgà gbogbo bó ṣe ń sapá tó ní kò sí bóun ò ṣe jẹ́ nǹkan kan ní àárín ẹgbẹ́ ni tàbí nínú ìjọ Ọlọ́run bóyá mọ́ṣáláṣí ni o tàbí ṣọ́ọ̀ṣì
tó ní kò sí bóun ò ṣe jẹ́ òun tó báyìí òun jù báyìí lọ tó bá kú tán àwọn kan ní ó gbapò ẹ̀ àwọn kan ní ó wà ń bẹ̀ tí wọ́n di ibẹ̀ náà tó bá dẹ̀ wọ́n bá ti di ibẹ̀ mú náà ìyẹn ò ní pé kíbẹ̀ tó ń dàrú tàbí pé kó má tẹ̀síwájú wọ́n máa tẹ̀síwájú ìjọ Ọlọ́run á máa tẹ̀síwájú mọ́ṣáláṣí á máa tẹ̀síwájú tó bá jẹ́ inú ìdílé náà ló wà ìdílé ọ̀hún náà á máa tẹ̀síwájú àgbájẹ́ àárín ọ̀rẹ́ ni àárín ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ náà gbogbo nǹkan ó máa lọ létòlétò it is like military barracks gbádùn mi just like military barracks soldiers come soldier go ni soldier go soldier come ni o sí nǹkan barrack remains there bí o bá kú àlàyé àṣàyè gbàǹgbé òkè. ẹni tá a bá ti bá níwájú ó yẹ ká bọ̀wọ̀ fún wọn. àìkédá ìró bàbá dé mọ́lá à ń bọ̀wọ̀ fún wọn. àìdé bákàrẹ̀ bàbá ṣínà à ń bọ̀wọ̀ fún wọn. adé olúra kì í sọ̀yà à ń bọ̀wọ̀ fún wọn. Agnes Túndé Nightingale à ń bọ̀wọ̀ fún wọn. ẹ̀yin ọmọdé ẹ má ṣàfọ́jú dí o àfọ́jú dí o àwọn ènìyàn níyà. gbogbo ẹ̀yin ọlọ́tẹ̀ ojú yín ajá. gbogbo ẹ̀yin abanijẹ́ ojú yín ajá. ẹ̀yin tẹ́ ò fẹ́ ní fọ̀rọ̀ ojú yín ajá. omi ló máa ṣẹ́kù lọ àmọ́ àwọn ló máa jẹ́ ìyẹ́ bẹ̀yẹ̀. ọ̀rọ̀ ṣe ni o. yes they may miss your ideas ìyẹn ìwà gbéraga ni o ó ṣeé ṣe lóòótọ́ ni wọ́n lè pàdánù àwọn ìmọ̀ràn rẹ ṣùgbọ́n a ó fẹ́ lòmíràn dípò rẹ òye fi yé wa pé nígbà tí irú èèyàn bíi tiẹ̀ ìwà gbéraga tí o bá kúrò láwùjọ àsìkò yìí gan-an ni ààyè ó ṣí sílẹ̀ fún àwọn ẹlòmíì tí irú àwọn èèyàn yóò ní oore ọ̀fẹ́ láti gba ìgbéga wọn ò di ẹni ńlá wọn ò di ẹni iyì ìwọ tó wá di agbéraga bóyá o ti gba promotion kúrò láyé ẹni o àbí o resign àbí wọ́n o retire tí nǹkan kan ṣáà ṣẹlẹ̀ tó kúrò ńbẹ̀ àsìkò gan ni Ọlọ́run máa ṣínà fẹ́ lómi tó jẹ́ pé ìgbéga máa dé bá wọn gbàǹgbé òkè. àìdé bákàrẹ̀ bàbá ṣínà ọ̀rọ̀ ṣe ni o. ká lè mẹ́ni tó fẹ́ ni. à ń rìn nílẹ̀ inú bẹ́lẹ̀ sí. à ń jẹ fọ́sùn inú bẹ́lẹ̀ rán. à ń wá kìsà inú bẹ́lẹ̀ ṣọ́. ọ̀rọ̀ ṣe ni o. ká lè mẹ́ni tó fẹ́ ni. ẹni tá a bá ti bá níwájú ó yẹ ká bọ̀wọ̀ fún wọn. àìkédá ìró bàbá dé mọ́lá à ń bọ̀wọ̀ fún wọn. àìdé bákàrẹ̀ bàbá ṣínà à ń bọ̀wọ̀. ọ̀rọ̀ ṣe ni o. mo ní wà lórí ètò gbọ́n ló gbà fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ polówó ọjà yín lórí ètò yìí ẹ má gbàgbé nọ́mbà wa
tí ẹ máa pè mí sí 08031812425 08031812425 ẹ kọ́lẹ̀ kẹ́ máa pè ní kété tá a bá ti parí ètò ni o ẹ má wàá pè mí pé à ń kí yín à ń gbádùn yín o ẹ pè mí fún ìpolówó ọjà ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà o mo ní orí ètò náà la wà ọgbọ́n ló gbà gẹ́gẹ́ bí mo ṣe ń bá a lọ torí mo ń bá a bọ̀ ni o gẹ́gẹ́ bí mo ṣe ń bá a bọ̀ torí ẹni tó bá a lọ òun ló bá kú òótọ́ ọ̀rọ̀ ibẹ̀ ni pé wọn ò lè rántí gbogbo bí o ṣe máa ń sapá ganga tó o máa ṣe bí ẹni pé wọn nìkan ló dá gbogbo èèyàn sáyé ṣùgbọ́n wọn ó kàn máa fi ọ́ ṣe yẹ̀yẹ́ ni ìwà rẹ̀ ń gan ni wọ́n máa fi máa ṣe yẹ̀yẹ́ wọ́n máa fi ìwà rẹ̀ hàn wọ́n máa fi sín ọ jẹ tí wọ́n máa míìkì ẹ bí àṣà léèbò pé ẹ mọ̀ bí lágbájá ọ̀gá tó lọ yẹn bó ṣe máa ń ṣe ni àwọn máa sọ pé àwọn làwọn wà ń bẹ kíní kan ìwà gbéraga nìyẹn ìyànjú mi fún wọn tó ń gbọ́ ọ̀rọ̀ mi lọ́sàn-án ò ní pé ṣe ohun tí o lè ṣe àbí ohun tí ipá rẹ ká kí o fi èyí tó kù sílẹ̀ fún àwọn tó kù láti ṣe gbàǹgbé òkè. ẹni tá a bá ti bá níwájú. ó yẹ ká bọ̀wọ̀ fún wọn. àìkẹ́dá ìró bàbá tẹ mọ́ lẹ́yìn. à ń bọ̀wọ̀ fún wọn. ìrẹ́pàdé bàbá ṣe. à ń bọ̀wọ̀ fún wọn. ìsọ̀ ìgbò. à ń bọ̀wọ̀ fún wọn. and a student nightingale. à ń bọ̀wọ̀ fún wọn. ẹ̀yin ọmọdé ẹ má ṣe àfọ́jú bí o. àfọ́jú bí o. àfọ́jú ènìyàn níyà. gbogbo ẹ̀yin ọlọ́tẹ̀. ojú yín ajá. kì í ṣe pé ìwà agbéraga àwọn akẹ́kọ̀ọ́ gbogbo fọ́lẹ̀ rẹ ni ló kàn rí gbà kì í ṣe mímọ̀ ṣe rẹ you are not a special person like that it's just a privilege that you are enjoying you have to be calm be submissive be humble be reasonable be accountable and be respectful yé hùwà ìgbéraga nìgbéra ṣánlẹ̀. ẹni tá a bá ti bá níwájú. ó yẹ ká bọ̀wọ̀ fún wọn. àìkẹ́dá ìró bàbá tẹ mọ́ lẹ́yìn. à ń bọ̀wọ̀ fún wọn. àìdébákàrẹ̀ bàbá ṣínà. à ń bọ̀wọ̀ fún wọn. adéolúra kì í sọ̀yà. à ń bọ̀wọ̀ fún wọn. and a student nightingale. à ń bọ̀wọ̀ fún wọn. ẹ̀yin ọmọdé ẹ má ṣe àfọ́jú bí o. àfọ́jú
Chief Commander Ebenezer Obey, ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Mo ń sọ fún ìwà agbéraga pé kí o fi ìfẹ́ hàn sí gbogbo ènìyàn. Àwọn tí o jẹ́ ọ̀gá fún, tí wọ́n wà ní under ẹ, àbí àwọn tí ẹ jọ jẹ́ akẹgbẹ́. Ṣíṣe kan, fi ìfẹ́ bá wọn sọ̀rọ̀ láti ṣe àtúnṣe lórí àṣìṣe tí wọ́n ṣe. Fi ìfẹ́ hàn sí wọn. Ìwà tí o bá wù ni wọ́n máa fi rántí rẹ. Ìṣesí rẹ sì ní ọ̀pọ̀ ènìyàn ni ó máa jẹ́ ní ó jẹ́ mánigbàgbé fún wọn. Gbogbo ìwà tó bá wù àti ìṣesí ẹ òun ló máa jẹ́ mánigbàgbé fún wọn. Máa ṣọ́ ìwà rẹ wò ní gbogbo àwùjọ tó o bá wà. Ẹni tá bá ti bá níwájú, ó yẹ ká bọ̀wọ̀ fún wọn. Àìkédá ìró bàbá tẹ́ mọ́lá, à ń bọ̀wọ̀ fún wọn. Àìdé bákàrẹ̀ bàbá ṣínà, à ń bọ̀wọ̀ fún wọn. Adé olúra kì í sọ̀yà, à ń bọ̀wọ̀ fún wọn. Anẹ́sítúndé Nightingale, à ń bọ̀wọ̀ fún wọn. Ẹ̀yin ọmọdé, ẹ má ṣàfojú bí o, àfojú bí o, ènìyàn níyà. Ẹni lórí 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 ń bọ̀ o, ẹni lórí lórí ń bọ̀ ẹ̀ ń gẹ̀yìndé ipa tí ẹ ń kó ṣe òun apá ọmọdé ó kàdí ó ṣe ẹni lórí lórí ń bọ̀ o, ẹni lórí lórí ń bọ̀ o, ẹni lórí lórí. Ọlọ́run ò ṣàlàyé bẹ́ẹ̀ nìkan o. Tábàlẹ̀ ní sùúrù òkè kéré tó. Ìrètò wọlé àwùrọ̀ sí o. Dábà ń gbàdúrà sọ̀bà mímọ́. Àdúrà ló máa ń gbà kì í ṣàgbára o. Ìbànújẹ́ àti ìdáyọ̀mọ̀ wà lọ́wọ́ àmì o. Ẹni tó lọ ń fún lọ́wọ́ lòwúrọ̀ o. Bómi tó ń bá ẹgbẹ́ gìtà bí lówó. Láti kékeré adó. Má fojú tẹ́ḿbẹ́lú ẹnikẹ́ni nítorí ibi tí o ti rí wọn, àbí bí o ṣe rí wọn, àbí ẹni tí o rí wọn mọ́, àbí ìgbà tí o bá rí wọn láéláé. Má fojú tẹ́ḿbẹ́lú wọn o. Bad nature easily overshadows good one. Ìwà búburú a máa ṣíjìbò ìwà rere lọ́pọ̀lọpọ̀ ìgbà. Kò ṣe ti bínú. Kò sẹ́hùn kú àrí lọ́ọ̀bà mímọ́. Aláwùlá bíbù ọ̀bà lọ́lá lọ́ba rè. Ẹni tó máa lọ́wọ́ lọ́jọ́ ọ̀sán ẹ̀ o. Bó ti jẹ́ bí ìjẹ̀pẹ̀ láti kọjú o. Bó ti kékeré ẹ̀jẹ̀ pamọ́jẹ́. Tí ó bá jọ ọ̀sán kò lè lò ó. Owó tọmọdé kọ́ rí ẹ̀ mò rí dájú. Tí ó bá yan ìhọ̀là lọ́mọdé. Ṣàìmọ̀ ṣe kọ́ ìyẹn lẹ́jọ́ o. Ìdí àkàrà ní. Olóògbé Síkírù Àyìndé Barrister pẹ̀lú sùúrù, gbogbo nǹkan náà ló gba sùúrù. Mo ní kí ìwà gbéraga kó o jìnnà sí ìwà gbéraga tó ń ṣe. A máa fi inú bí àwọn àwọn èèyàn tó yí ọ ká. Tó bá ń wà ìgbéraga wọ́n ò ní mọ̀ àwọn tó yí ọ ká, ó máa ń fi inú bí wọn ni. A máa mú kí àwọn èèyàn máa nífẹ̀ẹ́ rẹ, ṣùgbọ́n wọn á máa ṣojú ayé bí ẹni pé àwọn nífẹ̀ẹ́ rẹ. Wọn ò sì nífẹ̀ẹ́ o. Tí o bá wà nítòsí, wọ́n á ṣe bí ẹni tán nífẹ̀ẹ́. Ìwà ìgbéraga sì ní kì í mú kí nǹkan dáa, a máa ba nǹkan jẹ́ ni. Nítorí ìdí èyí, ṣọ́ra ẹ fún àwọn ìwà tí o máa ń wù. Ṣọ́ra dáadáa. Ìwà ìgbéraga kò dáa o. Gbàgbé òkè Chief. Ọlọ́run ọba ò rí mọ́ra. Wọ́lá
gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ polówó ọjà yín lórí ètò yìí ẹ máa pè mí sórí ẹ̀rọ 0803 181 24 25 tàbí 0802 232 87257 àbí 08052 62 4266. gbogbo àwọn ẹ̀rọ tí ẹ ti lè bá mi sọ̀rọ̀ ní. mo ní ìgbéraga a máa mú kí àwọn èèyàn kí wọ́n má nífẹ̀ẹ́ rẹ ṣùgbọ́n wọ́n máa ṣojú ayé fún ọ tí o bá wà nítòsí. ìwà ìgbéraga kì í mú kí nǹkan dáa, a máa ba nǹkan jẹ́ ni. nítorí ìdí èyí ṣọ́ra ẹ fún àwọn ìwà tí o máa ń wù. nítorí pé bíntín láyé, ayé yìí bíntín ni o. níbí yìí ni a ó tún máa fi àdágbà ètò rọ̀ sí. àdágbà ètò tòní a ó máa fi rọ̀ sí bíi tí a ó tún máa kí ara wa pé ó di ọjọ́ mẹ́jọ láṣẹ ọba mi Èdùmàrè. Ọlámilékan efficient àwọn ni amójú ẹ̀rọ mi, àbúrò mi dáadáa Sodiq òun náà wà níbí. ẹ ṣé púpọ̀ fún gbogbo akitiyan yín lórí ètò yìí. Ọlọ́run á máa wà pẹ̀lú yín, àkàndùn òní mú kankan nù yín lọ́wọ́ láṣẹ Èdùmàrè. èmi náà ọmọ yín ọ̀rẹ́ yín Adéfúnṣọ́ Adémígbòjì lórí ètò ọgbọ́n ló gbà. èmi náà ní o, ẹ ṣé o tí ẹ ń tẹ́tí sí wa. ìjọ mẹ́jọ ni a ó tún pàdé láṣẹ Èdùmàrè. aago 3 ni o, kò jù bẹ́ẹ̀ lọ. bye bye o.